الحديث الخامس عشر حديث لك دوغون عن أبي هريرة لا تيودو أبو هريرة رضي الله عنه كي الله باكو ينسي أن رسول الله صلى الله عليه وسلم قال dájúdájú òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá gbọ́ Ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ ìkẹyìn falyaqul khayran aw liyasmut kó yá máa sọ ohun tó dáa tàbí kó sì dákẹ́ wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá sì tún gba Ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ ìkẹyìn falyukrim jarahu kó yá máa pọ́n alábàágbé rẹ̀ lé wa man kana yu'minu billahi wal yawmil akhir ẹni tó bá sì tún gba Ọlọ́run ọba gbọ́ àti ọjọ́ ìkẹyìn falyukrim dayfahu kó yá máa pọ́n àlejò rẹ̀ lé rawahul Bukhari wa Muslim Imam Bukhari àti Muslim ló gbà wá.